Kí là á pè ní fífi dógò nílẹ̀ Yorùbá? Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Nílẹ̀ Yorùbá, fífi dógò nílẹ̀ Yorùbá. Ẹja sáré yànnàná kínní yìí. Fífi dógò nílẹ̀ Yorùbá jẹ́ ọ̀nà kan pàtàkì tá a tún fi máa ń ranra wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Àmọ́rú àwọn wo gan ni a máa ń fi nǹkan dógò? Ǹjẹ́ èèyàn tí kò rí jájẹ tó lè ṣe fífi dógò? Àbí èèyàn tó bá rí jájẹ nìkan ní í ṣe fífi dógò? Ẹja jọ ṣe àtúpalẹ̀ kínní ọ̀hún. Nílẹ̀ Yorùbá yìí tá à ń pè ní fífi dógò ni pé ká ní bí àpẹẹrẹ nísìnyí èèyàn tó jẹ́ Gíríkì. Kí là ń pè ní Gíríkì ni pé èèyàn tó nífọ̀n lè kánná tó rí nǹkan jájẹ yàtọ̀ sí ti pákó tó rí ọwọ́ orí. Àbọ̀yá nǹkan wá yí padà fún tọ̀hún sànmọ́nì lọ́tínrín ó sì nílò owó tí yóò lò. Ó wá bọ́ sọ́dọ̀ bóyá bíi ẹnìkan tó náà sì tún rí i pé àbí akẹgbẹ́ òun kan ni tó náà rí jájẹ dáadáa tó rí i pé ó lówó lọ́wọ́ yóò wá lọ rí i bá pé èèyàn mi dákun mo nílò owó tó tó owó báyìí wọ́n ìbéèrè owó kékeré o àwọn owó ńláńlá ni a máa béèrè. Ẹni ọ̀ wà ní kó tó lè di pé wọ́n fún ọ lówó ó ṣe fífi dógò ó dógò kalẹ̀. Tírú ẹni bẹ́ẹ̀ ọ̀bá wá fẹ́ fi ọmọ rẹ̀ dógò yóò mú nínú àwọn dúkìá rẹ̀ láti fi dógò. Àwọn dúkìá tó jọjú dáadáa ni a máa fi dógò. Èèyàn a máa fi oko kòkó rẹ̀ á fi dógò. A máa fi bí àwọn ilẹ̀ yóò fi dógò. A máa fi lé á fi dógò. Kódà a máa lo aṣọ. Àmọ́ kìí ṣe àwọn aṣọ jàǹtí ẹ̀ lọ. Àwọn dàńdógó tó jẹ́ pé wọ́n á máa fi dógò gbogbo àwọn ẹ̀gbọ́ ọrùn tó ṣe dáadáa olówó iyebíye. Kò sí gbogbo irú àwọn nǹkan yẹn ni a máa fi dógò. Àdéhùn ó sì ti jọ wà láàrin àwọn méjèèjì wípé ìgbà báyìí ni wọ́n dáwó rẹ padà ìgbà báyìí tó bá dáwó mi padà náà ni wọ́n sì fi tó fi dógò ni wọ́n fi lé ọ lọ. Irú àwọn nǹkan yẹn ní tí wọ́n ń pè ní fífi dógò nù nílẹ̀ Yorùbá. Kó wá tó lè di pé ẹni tí ò rí jájẹ póun fẹ́ dógò àwọn àpẹ́ o torí pé wọ́n fi nǹkan wọn ò fi pé bóyá nǹkan tí ò tó nǹkan kan wá ní wọ́n fi dógò kalẹ̀. Àwọn tí wọ́n ń pè ní fífi dógò nù nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan tó jọjú ni wọ́n máa ń lò tí wọ́n fi máa ń dógò nílẹ̀ Yorùbá. Èèyàn tó bá sì kátó èèyàn tó bá kátó ní máa ń gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ láyé àtijọ́ bó ti rí nù o. Bẹ́ẹ̀ bá ní ìbéèrè lórí ìkíní yìí ẹ kàn sí mi ẹ bá ń fi dáhùn yín sábẹ́ àríwísí mo ní mú wá bélé ń já ni o. Oníbàjẹ́ lágbára ṣe Èdùmàrè Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi ọmọ ayé mi ọ̀dà àwa ìsépè ràn wá ògbó ajílété ńlá ti gbé bí mi àyàkókò nàkí ni mí ajímú tábà lóògùn ògbó mi kò gbó ọmọ àfògbó làjà. Kò ní bàjẹ́ o títí ìgbà míì tèmi yín tàtúnjọ máa fojú rinjú ire àtayọ̀ lájọ fi pàdé o. Bẹ́ẹ̀ bá gbádùn fọ́nrán yìí ẹ láìkì ẹ ṣíà ẹ kọ́mẹ̀ǹtì bẹ́ẹ̀ bá ti subscribe sórí ìkànnì YouTube channel mi ẹ bá mi tẹ̀ báyìí ẹ lọ rí bá mi subscribe bẹ́ẹ̀ ẹ sì tẹ̀lé àwọn ojúpọ̀nà ààyè tẹ́ ẹ ti ń wò mí náà. Kò ní bàjẹ́ o ire o. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewe Oshiori, you are wrong. Make you go there now and subscribe. Thank you.